báyìí lákọ̀ọ́kọ́ we have different OPC tí mo dẹ̀ máa fẹ́ yànnàná ẹ̀ kí n tó wọnú ọ̀rọ̀ mi lọ. OPC póríṣi ẹjẹ́ ń sọ pé oríṣi méjì torí ọmọ burúkú tá à ń sọ nípa ẹ̀ náà ló tú wọn ká tó pẹ́ wọn yẹ́lẹ́yẹ́lẹ́ pẹ̀lú owó Jonathan 6 billion kan almost 25 billion owó empowerment. Àwọn kan wà tó jẹ́ pé Oòduà People's Congress tó jẹ́ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ló dá a lẹ̀ leading by bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kẹ́ bá wa pé bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀ jáde síta, ọmọ Yorùbá fẹ́ gbóhùn lẹ́nu wọn. Mo ti lórí ọ̀fẹ́ àti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ jẹ́ kájọ bá wọn sọ̀rọ̀. Oníkan là ń jẹ́ kó ṣe é. Bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀ tó líìdì OPC tí bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn kan jáde síta. Àwa ò fẹ́ gbọ́ anything nípa ọ̀dàlẹ̀ People's Confusion anymore tí Gani Adams tó líìdì wọn. Ọmọ oníkan là ń jẹ́ kó ṣe, kó nìkan kó jáde síta kó jẹ́ kó ṣe. And I thank God for the life of that man. The way bọ́n ṣe bá mi sọ̀rọ̀ lénìí, àwọn ò go against ìrù ẹkùn torí àwọn mọ̀ pé iṣẹ́ tó yẹ kí gbogbo wa jọ ṣe ni. Inú wọn dùn, ọmọ ọkọ ni wọ́n. Tẹ́ ẹ bá ti rí ọmọ ọkọ, tẹ́ ẹ rí ojúlówó ọmọ ọkọ, ọmọlúàbí, ọmọ odù tó dá ìwà nínú ìṣe ni, nínú ìwà. Ó ti pẹ́ tí mo ti máa ń sọ pé bẹ́ẹ̀ bá rí èèyàn yìí ò ní kẹ́tì mọ́, ó dìgbà tó bá tinú ẹ̀ jáde lẹ́ máa fi mọ̀ pé irú èèyàn tó jẹ́. Bàbá Ọ̀ṣíbọ̀tẹ̀, àwa ojúlówó ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín. This time around you must come out and say something. Enough is enough fún ọlọ́pàá òru tí ń tan ọmọ Yorùbá jẹ, tí ń gbájú ọmọ Yorùbá. Enough is enough fún Gani àti Adamu tí àwa kan mọ̀ sí Gani Adams láti máa ṣílẹ̀kùn fún olè máa pa ìran Yorùbá mọ́. Enough is enough. They are threatening me. Lẹ́kìtì tájọ wo Lẹ́kìtì tí mo wà yìí, mo sọ fún wọn pé adó lè mí wà, ẹrù wọn ò bà mí, wọn hàn tó nǹkan kan. A máa fi wọn bí ìgbà téèyàn bá fi tábà ni. But it's enough is enough. Ìgbé ayé òṣì, ìgbé ayé ìdààmú, ìgbé ayé ìranù tí Gani gbé ní ilẹ̀ Yorùbá ó tó gẹ́ pẹ̀lú àwọn tó ti kó orí wọn sábẹ́. Àwọn tó ti kó orí wọn sábẹ́ tí tó jẹ́ pé òun ló ń lo kádàrá wọn. Ní ó jẹ́ kí n wá jáde láàárọ̀ yìí pé lákọ̀ọ́kọ́ ẹ̀yin ọmọ kóòtù òjíire, bàbá Ọ̀ṣíbọ̀tẹ̀ must address the Yorùbás, the original authentic Oòduà People's Congress leading by Comrade Ọ̀ṣíbọ̀tẹ̀. Àwọn gangan ní OPC àti bá àwọn new era sọ̀rọ̀ àtàwọn reform. Àwọn tá a mọ̀ ní ojúlówó ọmọ ọkọ nìyẹn. Ó ti pẹ́ tí mo ti sọ fún yín pé ẹgbẹ́ tí ọmọ àlè bá ti tí ọmọ àjòjì bá ti líìdì ẹgbẹ́ kan ní ilẹ̀ Yorùbá, irú ẹgbẹ́ yẹn máa ń fọ́ ni torí òun ò ní wá nǹkan rere. Nígbà tẹ́ bá ní kí Gani wá dúró tí a ní tó ń pera ẹ̀ ní olórí ogun ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé ìran ẹ̀ ní ń dogun jà wá, ẹ mọ̀ pé ẹ̀yìn wọn ló máa wà. Bàbá mi ọmọọba Abíọ́dún Shapu the Grace, ṣé ẹ ti rọ́wọ́ mi? Mo ti ń tẹ́ ní sẹ́ndì, mo ti sẹ́ndì ẹ̀. Now n tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ò pọ̀. Ẹni wá ohun tí ó jẹ torí pé Yorùbá gangan ní orí ọ̀fẹ́ láti máa mu Yorùbá bí ẹni mu ẹran. Tó gbẹ́nu ti Yorùbá tí mu Yorùbá bí ìgbà tí ẹ̀fọn bá mu ẹ̀jẹ̀ èèyàn. Àtẹ̀mí àtẹ̀yìn gbẹ́dọ̀ fòpin sí. Mo ní inú mi dùn lára àwọn tá a jọ dìde ní ìlú tí mo ti jáde wà lórí program yìí. Ohun táwọn bàbá wa máa ń sọ fún wa ńgbà yẹn ni pé ẹ mọ̀ lé owó, orúkọ ni ẹ lé. Àbí ìyá mi Fúnkẹ́, Olúfúnkẹ́ Adéyẹmí, wọ́n ní ẹ mọ̀ lé owó, orúkọ ni kẹ́ ẹ lé. Nígbà tẹ́ ẹ bá ní orúkọ tó dáa tán, owó wọlé ní ìrọ̀rùn.
ṣùgbọ́n ẹni bá ti lé owó torúkọ yẹn bá dé lójijì á bàjẹ́ lójijì. mo lẹ́ni tó dìde torí pé orí ọ̀fẹ́ rèé láti máa ń gbá Yorùbá sọ̀tún máa ń gbá Yorùbá lósòsì. àwọn bàbá wa láyé àtijọ́ bọ́n ṣe tọ́ àwa ẹni bá ti ń bu àṣírí ọ̀daràn ni lónítọ̀ náà. ẹni bá ti ń bu àṣírí apani tọ́nilágbájá apààyàn ni tó dẹ̀ mọ̀ pé lóòótọ́ lódodo apààyàn ni tó ń bu àṣírí ẹ̀ ìwọ tó ń bu àṣírí yẹn gangan apààyàn náà ni ẹ́. tọ́manilágbájá olè ló ń jà ó tí ó dẹ̀ rí pé lóòótọ́ ó ń jí ewúrẹ́ eléwúrẹ́ bíi kan nínú ọmọ bàbá àwọn ọmọ tó ń tẹ̀lé Gani wọ́n ní bàbá títí ẹ̀ máa ń jí ewúrẹ́ ní ọdẹ òmu ni tó wá ní rárá tó ń kọ́fà ẹ̀ rárá pé kò jí ewúrẹ́ ìwọ tó ń kọ́fà ẹ̀yẹ tó ń bu àṣírí ẹ̀yẹ olè náà nìwọ náà. So if the Yorùbás tábà lórí ọ̀fẹ́ láti tú àṣírí àwọn tó ń kó wa sínú ìgbèkùn àwọn Fúlàní tó fi ń rí wa pa tábà dákẹ́ àjẹ́ pé àwa fúnra wa là ń para wa. orúkọ ni first yes I know n tó fi bí àwa lẹ́kìtì sóńdó nìyẹn. ní Yorùbá fi ń sọ wípé ẹni tó gbé epo lájà kì í ṣolè ẹni tó gbálẹ̀ gangan ló lè. bóyá ẹni tó gbé epo lájà ó ti gbé epo yẹn tán àti bọ́lẹ̀ wá dìṣòro bóyá tí ò bá rẹ̀ ní gbálẹ̀ oní tó lè lè ka mọ́ bẹ̀ pé àṣé ìwọ ló ń jalè àṣírí túlẹ̀ ní ṣùgbọ́n ìwọ tó gbálẹ̀ ló ràn lọ́wọ́. ẹnikẹ́ni tó bá ti ń bu àṣírí olè ọ̀daràn Èkìtì ń bíbẹ̀ wọ́n ẹni bá ti ń parọ́ á jalè ẹni bá ti ń bu àṣírí ọ̀dàlẹ̀ olè ẹni náà olè náà ni ọ̀dàlẹ̀ ni apààyàn náà ni. èrèdí tí gbogbo ọmọ Yorùbá gbẹ́dọ̀ dìde nìyẹn. This time around Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ fi òpin sí iṣẹ́ aburú tí Mrs. Gani Adams ń ṣe nílẹ̀ Yorùbá. di ààrẹ aríkúyẹrí ààrẹ jọlọ ẹ̀rí báwọn ọmọ ẹ̀ ṣe jáde síta bó ṣe jáde síta ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe é mọ̀ wọ́n tẹ́lẹ̀ ṣe é mọ̀ wọ́n ẹ̀rí bó ṣe jáde. ìkan nínú àwọn ẹgbẹ́ mi náà ti tú wọlé àwọn tó lè máa sọ nìyẹn pé bíbí tán bí àwa bí mo ṣe ṣì wà yín sìn tí 10 million bá wọnú àkáǹtì mi gbé fámìlì sì máa ṣe mítì lórí mi pé iṣẹ́ wo ni mo ṣe kìí ṣe nǹkan tó máa fi borúkọ ẹbí jẹ́ òun ló fi dàbí pé ẹ fi bẹ́ẹ̀ máa rí olè lẹ́kìtì àní bíbí ni. so tá a bá ti kọ̀ tá a jọ jìjà yìí náà ká ṣíṣọ lójú eégún pé àṣé Gani Adams ìwọ ló wà nídìí ẹ̀. Rasak Arógundádé chairman àwọn OPC New Era ó ní ní ọdún kan wọ́n ń lọ sí Arigidi ó ní nígbà tán dé Arigidi tán Gani ò mọlé bàbá ẹ̀ kò mọlé bàbá ẹ̀ nítorí pé he was not belong to that town kò lè tọ́ka pé ilé bàbá òun lélẹ́yìí. Let me tell you one thing ìjẹ̀gbọ̀n làwa ṣe táwa fi kó lẹ́kìtì mi báyìí mo wá sọ wípé tí mi bá níyàwó kí n lọ́mọ yìí ní padà wálé mo lò 24 years lẹ́kọ̀ọ́ kí tó tún fẹsẹ̀ tẹ Èkìtì ní gẹ́rẹ́ tí mò ń bọ̀ ya mi ò ṣìnà lé bàbá mi torí pé ọmọ ọkọ ni mí ọmọ ọkọ gidi. This is time Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ fi ìrù ẹkùn máa tú àṣírí àwọn aṣebi nílẹ̀ Yorùbá ẹ̀rí bí Gani ṣe kó wọn síta ìṣódà àti àwọn tó jẹ́ pé wọ́n fi Yorùbá jẹ oúnjẹ rèé. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí generation àwa tá a wà yìí tẹ́mánikà máa dárúkọ àwọn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú wa gbọ́ pé bàbá Samuel Akíntọ́lá inú ìwé láti kà pé ààrẹ ọ̀nà kakanfò ọdún wo náà ti pa bàbá yẹn majority of us nígbà tó pa bàbá yẹn bàbá wa Akíntọ́lá
wọn àti ìbí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn bàbá tó ń dẹ̀ ti bí ń gbà yẹ wọ́n sì wà láyé. Olóyè mélòó ni bàbá Akíntọ́lá yàn? Ṣé ó yan òsì Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan Bọ́ba Jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan Àgbà Akin Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan Arógunmọ́tìdí tí irógun ti ń sáǹsì Ààrẹ Ọ̀nà Kakanfò? The answer is no. Èyí tí gbogbo wa lè sọ nípa ẹ̀ dáadáa láwa kan tó jẹ́ pé àwọn kan náà ò tún lè sọ nípa ẹ̀ òní ti Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Nígbà tí Abíọ́lá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ dákun ẹ dábọ̀ tí n bá ti ń parọ́ ẹ má sọ pé irọ́ ni bàbá Èkìtì ń pa ní comment section. Olóyè mélòó ni Abíọ́lá yàn pé nígbà tó ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí o oyè báyìí ó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó ní ìjòyè títí ẹ̀? Ǹjẹ́ ẹ gbọ́ kí Abíọ́lá sọ wípé nígbà tó ń ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan mọ́? Òun ò gbẹ́dọ̀ tẹ̀ fún ọba kankan mọ́? Nígbà tí bàbá Lámídì Aláàfin Ọ̀yọ́ fojú kan Ọ̀ọ̀ni Ọ̀jájá Ògúnlùsì, Ọ̀jájá tí jáde ọlọ̀tẹ̀ mọ́lẹ̀, bàbá Aláàfin Ọ̀yọ́ tẹ̀. Nínú tábìlì kan bàbá ní kò sógun mọ́ kò síjà mọ́, ó ní bàbá wá kí ọmọ ẹ̀ ní, ìyẹn nípa Aláàfin wá kí Ọ̀nìrìṣà wá kí ọmọ ẹ̀. Aláàfin ló dẹ̀ ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ. Nígbà tẹ́ni tó ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ tó ń tẹ̀ fún ọba kan, tí ẹni tá a fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò pé Aláàfin sọ pé òun ò gbẹdọ̀ dọ̀bálẹ̀ fọba kankan mọ́ nílẹ̀ Yorùbá, ẹ mọ̀ pé inú ìgbèkùn ni Gani kó wá lọ. Inú ìgbèkùn gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ẹ máa ṣòfò gbẹ̀yìn ni, ẹ máa ṣòfò. The movement of truth has come. Àkókò tó do ọ̀rọ̀ ti dé tá a máa ṣiṣọ́ lójú irọ́ tẹ̀ ti ń pa. Nígbà tí Gani di Ààrẹ Ọ̀nà Kakanfò oyè pọ̀ rẹpẹtẹ tó ti jẹ, bó ṣe ń fi wọ́n jẹ nílé ló fi wọ́n jẹ lókè òkun. Torí owó wọlé ẹni bá ti fún ní chieftaincies ó léye tó máa gbà, àtẹni tí ò lè dá ẹdì yẹ pa. Òun lẹ́gbọ́n tán ní Gani gan fara ilé sáré ju rélùwé lọ. Mo close mọ́mọ́ àwọn ọmọ Ọ̀wọ̀ àìṣe mẹ́tẹ̀ lánàá, wọ́n ní bàbá tán bá bí Gani dáa fún ara ẹ̀ kó jáde síta lórí social media kó ní gbogbo ohun tí ọmọ yẹn sọ pé irọ́ ni. Àwọn wọn wá túṣu désàlẹ̀ ìkòkò pé fèrèfèrè lọmọ yẹn sì ń sọ̀sà. Wọ́n dẹ̀ wọ́n ti gbé mi dé àwọn level kan, wọ́n ti gbé mi dé level kan tí mo rí pé Yorùbá máa kú àkómọ́ra o. Ibi tí mò ń lọ rè, ibi tí mò ń lọ rè. Yorùbá ní pé tọ́lọ́run bá ti fọ̀tá